pàápàá ó já lọ́wọ́ yìí a bá ń sọ nípa flamingos àwọn obìnrin wa nìyẹn under 17 tẹ́ mọ̀ pé láìpẹ́ láì jìnnà a lórí ọ̀fẹ́ àti mọ̀ gba ìdíje world cup táwọn obìnrin under 17 bákan náà àmọ́ ṣáájú ìgbà náà wà yìí wọlífáyà kọ̀ọ̀kan yóò mọ̀ wáyé ẹ ti gbàgbé ni wípé first leg lọ́hùn-ún lè dá gbálàbújá pẹ̀lú Egypt bákan náà ẹni sódò ní mọ̀nàkàì láfi nà wọ́n àmọ́ lópin ọ̀sẹ̀ yìí second leg á tún wáyé ní Cairo ní Egypt lọ́hùn gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàápàá gbàjúgbà náà Bánkọ́lé olówó òkèrè tó jẹ́ olùkọ́ni káfàtàmọ́là fún Flamingos ẹ̀yà níyàyín ó ti kéde wọn àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ pé yúrò lẹ́ẹ̀ni náà jọmọ gbéra Cairo pàápàá ní gókípàsì méjì wà ńbẹ̀ Faith Omilana Linda Juwako defenders bákan náà ẹ̀wẹ̀ Blessed Sunday Comfort Fọlọ́runṣọ́ Tòmí nínú Adésínà Ọlámídé Òyìnlọ́lá Josephine Ẹ̀dáfẹ́ Miracle Sani Confidence Nwua Mistura Yusuf Ividas bákan náà Blessing Wamẹ Blessing Emmanuel Taiwo Afọlábí Ìjẹrẹ Òkèwà Sọ Igbókwe Forwards níwájú àti lẹ́gbẹ̀gbẹ́ ó yá mi ò ní wẹ́ẹ̀tìsẹ́ Ọmọwùmí Bello Mercy Timi Abinte Zozu Anasia Atume Ọpẹ́yẹmí Àjàkáyé Yétúndé Àyàntọ́ṣọ́ Judith Ọkà Ìsọlá Mozuka Raymond Adébáyọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn sẹ́ lápá abẹ pàápàá ọbẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ ó tún gbéra pàápàá ó tún dìbò nìyẹn a bá ń sọ nípa ìdíje Champions League lọ́wọ́ yìí ìdíje léyìí àwọn àgbà ló ń gbà ẹ mọ gbọ́ra yín pàápàá gbogbo Liverpool lánàá èjì sódò ní mọ̀nàkàì náà fi borí kọ̀tì Villarreal tẹ́rígù àkọ́kọ́ ọ̀nà méjì ló pín sí bọ́ọ̀gù Liverpool lápá ibìkan wọ́n kà kún ongo níbòmíì bákan náà wọ́n kà fún Henderson àmọ́ gbé ẹlẹ́ẹ̀kejì Sadio Mane lónìí tiẹ̀ wọ́n bá dùn ún bí nǹkan ṣe jẹ́ nìyẹn pàápàá tó bá dago méjì alẹ́ òní aago mẹ́jọ alẹ́ òní ó kù fẹ́rẹ́ ń jogi gbogbo Man U káfàtà wọ́n máa wà nílé wọn nìyí láti gbàlejò dání gbàlejò gbogbo Chelsea ìyẹn ìdíje EPL nìyẹn o ṣe é mọ̀ pé lọ́wọ́ yìí àti Man U àti Chelsea bákan náà láwọn méjèèjì wọ́n ti já kúrò ńbẹ̀ wọ́n já kúrò níbo ní jàǹpé àmọ́ bá ṣe já ìkan jura lọ èèyàn kan já nípele O level ẹni kejì bákan náà ó tún já ní ìpele ND ẹni pé àmọ́ àwọn méjèèjì bákan náà apákù àjẹkù Arsenal ó ní wọ́n jẹ́ ó yóò ti yé yín pàápàá níwáyé tó bá dalé òní bákan náà gbẹ̀rẹ̀ lálẹ́ òní Europa League ọjà Lamisi nìyẹn fáwọn tó na Europa yìí bákan náà àwọn àgbà ló ń gbà Leipzig lálẹ́ òní àti Rangers ni o àkọ́kọ́ nìyẹn èní bákan náà gbogbo West Ham káfàtà lónìí tíìmù tíá West Ham United àmọ́ wà nílé wa àmọ́ kojú kọ́ ti Frankfurt gẹ́gẹ́ bó ṣe jẹ́ bí nǹkan ṣe ń lọ bó ṣe ń bọ̀ lápá abẹ pàápàá mo ní gbọ̀nlẹ̀ ni àwọn àgbáwo káfàtà mọ́là wọ́n tún ti wà ń kalẹ̀ àlọ́ tò wọ́n ná bó o ná ṣe tó ìmọ́lẹ̀ sport wá àti Sambuku Man U Chelsea Man U. Ọ̀gbẹ́ni Sambuku ẹ̀jẹ̀ àjọ gbéra tán a bá ń sọ nípa Flamingos wa lọ́wọ́ yìí ní first leg lọ́hùn àti win second leg bákan náà a lọ gbà ní Cairo orílẹ̀-èdè Egypt lọ́hùn bó o láṣẹ gbà torí pé ìkan náà wọn múlé wa à ń gbọ́ pé bàbá àti ìyá rẹ̀ ọmọ ẹ̀rìnmọ̀ ni wọ́n jẹ́ akínyìn ẹ̀kọ́ ojú mẹ́ka up Man U lákọ̀ọ́kọ́ náà. ẹ káàárọ̀ akí gbọ̀nyẹn lálé ẹ̀kọ́ etí ìgbò látàárọ̀. up Man U for life. kò ní bàjẹ́. ó bàjẹ́ tí. lálẹ́ òní bó ni ó ṣe rí. kò sí wàhálà. gbàgbé ń pa ẹ̀. always attack ni. always attack always deadly attack àbí. bẹ́ẹ̀ni. mo ń bọ̀. gbàgbàgbà ìmọ̀lẹ̀ ayọ̀ akínyìn ẹ̀kọ́ ojú mẹ́ka rọ̀. ẹ káàárọ̀ atọ́kùn mo kí àwọn tó ń gbọ́ alẹ́ pé akójúmọ́ àdẹ̀kójúmọ́ mọ́. ẹ gbóhùn sókè. mo ní mo kí wọn pé akójúmọ́ mọ́ adúpẹ́ àsìkò wẹ́dà yìí á tù wá lára. àmín àmín. so etí tó fi ń gbọ́ wa ò ní di lágbára lọ́hùn. àmín bàbá. ẹ mọ̀ pé àṣejù ní rédíò mi réfù ti wà òkè. ó dà ní last game tẹ gbá ní EPL ẹ win náà. àwọn ẹnà West Ham ẹnà wọn pa. kì í ṣe pa aṣá náà wọn adẹ ní 3 points. ó dà ọ̀gbẹ́ni Sambuku last game ní EPL ẹ win náà. ẹ sọ sókè. Arsenal náà wà 3-1. ẹ gbóhùn sókè dáadáa kò jáde. Arsenal náà wà 3-1. wọ́n náà ń tiri wá.
tọ before Arsenal lose àwọn géèmù kan léraléra. And Liverpool náà wà 4-0. Ọlọ́run ọba ìṣẹ̀dá. Lágbàgbà ọ̀gbẹ́ni Sambu ẹja wo ìdíje World Cup tàwọn obìnrin a lọ gbá second leg qualifier wa pẹ̀lú Cairo pẹ̀lú Egypt ní Cairo àgbà ní weekend yìí tàwa kù ń bẹ̀ tán ẹ̀ ń bá win láàrin South Africa àtàwọn kan náà a tún bá wọn kojú lọ́wọ́ ìbáyìí a ti win first leg ilé wa wọ́n wá ní pé ìkànnà àgbábọ́ọ̀lù obìnrin wa pé ọmọ ẹ̀rìn mọ́ ni pé wọ́n sì gbóná ń bẹ̀ wọn nínú bọ́ọ̀lù. Sẹ́rí lákọ̀ọ́kọ́ náà àti parí iṣẹ́ wa ní ilé àti lójú tèmi bíbélì pé àti parí iṣẹ́ wa ní first leg at least 4-0 4 goes up àti kò sí nǹkan tí ẹni tó wá sí ilé yẹn tí yóò rí gbẹ́yọ̀ kan score so táwọn náà táwọn àdẹ̀ score mẹ́rin lé wa so táwa dé jìtì lọ́hùn kò sí bó ṣe máa wọ́ọ̀sì tó èmi wọn lè nà wá 5-0 bẹ́ẹ̀ sure so kò sí bó ṣe máa wọ́ọ̀sì tó bó jẹ́ gbé abẹ́yẹ kan àbí méjì a máa rí ń bẹ̀ so èmi ti rí àwọn Flamingos pé wọ́n ti wọ next round kákan wọ̀ ẹni tó máa qualify láàrin àwọn South Africa ní káfílẹ̀ mọ́ ẹni tá máa bá play so èmi ò yẹn kò gbọ́dọ̀ jẹ́ too much stress àbí fún ẹni coach ó kàn rotate àwọn players ẹ̀ torí next game because a ti mọ̀ pé ilé náà àti qualify already kò sí nǹkan tó yẹ fẹ́ ṣẹlẹ̀ ní gbogbo yẹn mọ́. ẹ ti qualify already àti qualify already jàre ó dà. lágbàgbà àwùjọ rẹ̀ agbábọ́ọ̀lù kan ti Villarreal lọ́hùn ó ti sọ nǹkan kan ó ní sẹ́ ẹ fẹ́ gbọ́ gbogbo Liverpool káàbàtà tẹ́ ẹ bá délé wa ní second leg lọ́hùn àti ìjà o àjọgbà ni gẹ́gẹ́ bó ti sọ sàákẹ́nẹ́wẹ̀ Henderson àgbáwo bámbàm ní Liverpool lọ́hùn ó ní sẹ́ gbọ́ ó ní first goal àwọn àgbà ìpè lọ́ọ̀kì ni oníṣẹ́tìkì bá ṣe lọ́ọ̀kì lánàá yìí gbogbo Villarreal òun tán gbé wá olùkọjá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ lágbàgbà ìmọ́lẹ̀ ayọ̀ ìmọ́lẹ̀ sport akínyìn ẹ̀kọ́ ojúmọ́ ẹ̀ káàrọ̀ lẹ́ẹ̀kan sí i. ẹ ṣe atọ́kùn lókèyìn ẹ̀kọ́ ojúmọ́. sálàfíà ńlá bá yín. àlàáfíà ni atọ́kùn. ẹ ti gbọ́ rìsọ́ọ̀tì Liverpool pẹ̀lú ikọ̀ ti Villarreal. kì í ṣe pa agbó àwò ni. oh sorry àwọn kan nígbà tí wo bọ́ọ̀ náà sọ. ṣé àwọn yẹn ọmọ ọmọ tí wọn ṣe wọn ni téèyàn bá ti jẹyàn back to back ẹ mọ kò sí nǹkan tí ò ní wọn lè máa sáárán gan bó ṣe máa ń ṣẹlẹ̀ sorry o bó ṣe máa ń ṣẹlẹ̀ ní atọ́kùn. ok Liverpool. ṣe rí Liverpool wọ́n fi ọgbọ́n àgbà ìní mo rí i pé wọ́n fi na Villarreal lánàá because Villarreal they are very stubborn in the sense that wọ́n le díẹ̀ gan kì í ṣe díẹ̀ o wọ́n le gan o kéèyàn tó lè já Juventus kó já Bayern so ẹ mọ̀ pé kì í ṣiṣẹ́ náà ṣe débẹ̀ kò ń ṣeré náà ṣe débẹ̀ iṣẹ́ náà ṣe torí àjọ bẹ̀rẹ̀ ni àwa ti lọ létí ẹ báyìí. ẹ̀yin wo ẹsọ sókè sá àwa Chelsea ti kó bẹ̀ àti wálé ẹ ní dààmú gbẹ̀yìn síbẹ̀ yóò tiẹ̀ lọ rárá so àtàwọn tó já ní OND àtẹni tó já ní ordinary O level so gbogbo nǹkan aṣá àjà náà. a ní O level kò yé mi èmi kàn sọ̀rọ̀ ni. ẹ̀yin tẹ́ ẹ sọ́nà lẹ́tù bọ̀ lánàá báyìí iṣẹ́ rí ìdíje yẹn ó gbóná tó jẹ́ pé láti bí nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn báyìí tí Liverpool tó ti ń play sẹ́rí first leg ẹ̀ àná ló jẹ́ inú ìdíje bíi 15 times tí Liverpool máa win first leg tó jẹ́ pé tó bá sì lọ play báyìí then last 13 yẹn dẹ̀ ní báyìí ó máa ń lọ sí ìpele tó kàn ní sẹ́rí méjì péré ni ó tún padà fìdí rẹmi tó jẹ́ pé kínní tí a rí Villarreal báyìí lánàá ó dàbí pé ìtàn ló tún kọ́ rẹ̀ fún wọn torí pé wọn ti win across the last 9 games tí wọ́n ti play against any English team so tí wọ́n ti wá sí bóyá wọ́n face English báyìí o tán face wọn báyìí wọn ti win nínú ìdíje mẹ́sàn-án wọ́n draw 3 wọ́n lose 6 lápá ti bẹ̀rẹ̀ ni so eléyìí tí wọ́n win last ní eléyìí tán ní Everton ní 2005 lọ́ọ̀ ní Goodison Park tí wọ́n á nà mọ́lé so Liverpool báyìí kakọ́ kí wọ́n pé wọ́n ti fi ẹsẹ̀ kan dé final èmi ti rí i pé Villarreal ò lè jẹ́ threat fún wọn bọ̀ àná yẹn nǹkan tán rò kan kọ́ làwọn gan bá tí bá ṣe pé ọgbọ́n àgbà pé wọ́n tún tú èrò ara wọn pa ní second half nǹkan yàtọ̀ nǹkan bá ṣe wọ́n bọ̀ ní second leg tó máa ṣẹlẹ̀ níjọ́ Wednesday níjọ́ Tuesday báyìí èmi rí i pé ṣe rí ibi tí wọ́n ti ṣe àwọn kùdẹ̀kùdẹ̀ kan tí wọ́n ṣe because team tó bá ń play láti ọwọ́ ẹ̀yìn tó jẹ́ pé wọ́n rí wọn tẹ́ bá rí wọn àti bírèkì defence line wọn àti bírèkì ṣe rí àwọn defence kan wà níbi bẹ̀rẹ̀ tó jẹ́ pé ní Villarreal yẹn tó jẹ́ pé èmi fi ọwọ́ mi méjèèjì gbé òṣùbà fún irú Pau Torres àti Abiot lẹ́rí gbogbo àwọn méjèèjì ẹ lọ́wọ́ ẹ̀yìn yẹn wọ́n ṣe dáadáa kì í ṣe àwọn nìkan gbogbo wọn náà ni mass attack mass defense ni but nǹkan tí wọ́n play ni pé àwọn ò wá láti wá win ní Anfield báyìí pé wọ́n ní determination pa àwọn fẹ́ wá win. ní draw náà lé wa draw níwòye tí yín. ẹ̀yẹ́ wo náà a single nígbà tán play a whole 90 minutes without any shot on target shot kan náà play sí keeper off target dẹni nígbà tí Liverpool play 19 shots wọ́n ní 5 shots on target ṣe mọ̀ pé àwọn yẹn determine pé àwọn fẹ́ nà wọ́n ni so àwọn eléyìí ò wá láti ṣe possession gan wọn ní 74-26 so pass accuracy bọ̀ ọwọ́ ẹ̀yìn wọn yẹn
ó kú bí bọ̀ nísìnyí báyìí wọ́n rí goal bó tiẹ̀ jẹ́ 1 goal báyìí tó yẹ kán sáré lé ní àná yẹn wọ́n rí bọ̀ lélẹ́yìí báyìí tí wọ́n bá lọ síbẹ̀ Liverpool á tún lo experience torí pé ó jura wọn lọ tá a bá ń gbéra even tá a bá gbé coach sẹ́gbẹ̀ẹ́ àwọn báwọn ó jura wọn lọ so Liverpool máa lo experience ọgbọ́n àgbà láti fi lọ ní gbogbo ọ̀nà èmi ti rí Liverpool báyìí pé ó ti wọ final kí máa ẹ mọ́ tètè rí yẹn tí. mo ti sọ ti pẹ́ kó tó di pé wọ́n play yìí gan mo ti sọ kó tó di pé wọ́n play game yẹn mo kàn mọ̀ pé kò lè rọ̀ kì í ṣe kán máa nà wọ́n hands down but Liverpool náà mọ̀ pé àwọn gbaná mú lánàá but at least nǹkan tí wọ́n ń pè ní tíìmù nìyẹn. ó dà kò ní bàjẹ́. gbogbo Gunners etí yín dà. Louis Saha ó ti sọ nǹkan kan oníṣẹ́ ìfẹ́ gbọ́ lọ́gbọ́ yìí ìbádà tó bá jẹ́ pé Arsenal wọ́n káwọ́rọ̀ nípa pé Gabriel Jesus agbábọ́ọ̀lù kan ti Man City lọ́hùn wọ́n fẹ́ rà á ó ní lọ́wọ́ yìí ẹ má gbé òun tẹ́ nídìí kìí sóun lẹ nídìí o gẹ́gẹ́ bó ṣe sọ ọ̀gbẹ́ni Sambuku káfàtà lálẹ́ àná gbogbo Liverpool wọ́n gbọ́pẹ́ wọ́n wí ìtàn wọ́n pe pàṣẹ bí àṣà Chelsea. ṣe rí a ti mọ̀ pé kò sí bó ṣe máa wọ́ọ̀sì tó lánàá náà Liverpool máa padà wà á gún ẹ̀ jáde Liverpool kò máa press kọ́ mo ti mọ̀ pé Villarreal bó ṣe wá play Liverpool wọ́n tàn àwọn Villarreal ni pé wọ́n ní pattern wọ́n máa ń play ẹni kan bá pé tó bá ṣàti wá náà máa play ẹ̀ tí wọ́n bọ́ ṣe play last game wọn against Bayern Munich ẹ rí i pé no pattern náà fi na game yẹn so ó work fún wọn ọdún ìṣe pé Bayern Munich náà play wọn ní second leg group Bayern Munich bọ̀gún yẹn ò jáde most times tán ní wọ́n lose àwọn kan bá rin at the end of the day wọ́n padà draw wọ́n padà win so lánàá mo sọ pé Liverpool máa bójú 1-0 ẹ rí i pé first half ó kọ́ fẹ́ rọ́ mọ́ Liverpool lọ́wọ́ díẹ̀ òkú tó ti second half wọ́n wọlé wọ́n sáré ṣe tán lè ṣe tán fi lè wá win wọn jáde then tẹ́ bá wo nǹkan kan Villarreal injury affect wọn díẹ̀ season yìí náà Rui Chukwueze out of the game Moreno out of the game Albertino náà out of the game so àwọn tó yẹ pé key players wọn ti ní injury kò sí nǹkan tí coach yẹn lè ṣe ju kó lu àwọn tó lè lò lọ ẹnìkan tó tún ṣe díẹ̀ lẹ́yìn bí ìmọ̀lẹ́ sọ ni pé Pa Torres ẹ rí i pé ojú ti wà lára ẹ̀ almost every team ló fẹ́ gbé nsìn pé bó ṣe ń perform ó dẹ̀ tún ṣe dáadáa lánàá náà. ṣé mayu náà bìdì fún. ìmọ̀ mayu and Man City ló ń bìdì fún. kò sẹ́ni tó lè gbé ní èmi sì rí mayu àti ẹgbẹ́ mayu ló ní the players jù báyìí a lè fi defence Man City wé defence mayu a lè fi wéra wọn so tí a bá wo bí Pa Torres ṣe ń ṣe ó ṣe dáadáa fún wọn then ní lánàá kọ́ńkọ́lì tuntun ní injury ìyẹn tó jẹ́ former player Arsenal tó jẹ́ pé ẹni tó tún gbọ́kànlé díẹ̀ dẹ́tà wá wájú wọn Danjuma nìkan tó àwọn ìpò tún ṣe dáadáa díẹ̀ bọ̀ kò sẹ́ni tó lè bá ṣiṣẹ́ láti midfield déwájú mo sọ lánàá pé Arnold Robertson Van Dijk àti Konate amẹ́rin yẹn Danjuma yìí ṣe player kan tó lè dá anybody nínú gbogbo wọn dúró dáwọ́ Robertson àti Arnold lánàá ti mọ̀ pé àméjì yẹn world class 2 and 3 ni wọ́n ẹ tó máa move closer sí wọn ó sì jìnnà díẹ̀ lọ́wọ́ tí àméjì wá báyìí Robertson ẹlẹ́wọ̀n faransé Robertson rárá but tẹ́ bá wo game dáadáa tẹ́ bá wo statistics of the game tẹ́ bá wo waste of attacking game yẹn tẹ́ bá wo àwọn take on tán ní ẹ mọ̀ pé Robertson Arnold àwọn méjì yẹn right back and left back Liverpool for now ó sì wà okay so ẹni tó máa gbẹgbẹ defensively Arnold lè mọ̀ da defensively but when it comes to attack nǹkan tí team dem play ni pé tẹ́ bá coach máa lo 4-3-3 ẹni tó lo 4-3-3 goal ló need àti tó kó forward mẹ́ta síwájú goal ló need so ó ti mọ̀ pé láti ẹ̀yìn dáàrin déwájú ẹ máa attack ni Liverpool consider ẹni pẹ́tọ́ Liverpool consider ẹni àwọn máa pẹ́ error lè wà kò sí team tí ì ṣe error but when it comes to clean sheet Liverpool àwọn team tó yẹ pé top 5 ní Europe tẹ́kọ̀ wọn ní clean sheet jù ní every season so defence wọn dáàrin déwájú iṣẹ́ gidi náà ṣe tó bá dé Spain ní next week draw lásán náà ní. wọ́n bá dé jìlá ceramica. So after Villarreal wọ́n ní Tottenham wọ́n dé London Tottenham fẹ́ lọ Champions League ó fẹ́ lọ Europa League Liverpool náà lé league so ó kù sọ́wọ́ George Klopp fúnra ẹ̀ láti mọ bó ṣe máa rotate àwọn players ẹ̀ so wọ́n ti ṣe tán lè ṣe lánàá next game. ó dà kò ní bàjẹ́. gbàgbàgbà Borussia Dortmund wọn láwọn náà ṣe tán sẹ́ Sebastian Haller ní ẹ̀rí tẹ̀ hang tó fẹ́ mú wá sí Man U wọ́n ní lọ́wọ́ yìí àwa náà ṣe tán afẹ́rẹ́ afẹ́gbé ọmọ tó bá dáa lójú ọjà pápá àpánimọ̀nà ká ẹ̀jẹ̀ àjọ náà àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì Unai Emery olùkọ́ni Gunners ń gbà kẹ́tù yẹ pé lọ́wọ́ yìí òun ló jẹ́ kóòtù báyìí fún ikọ̀ ti Villarreal ó ní gbogbo ọ̀nà gbogbo ni Emmanuel Dennis àtàmátàsí Watford yẹn ó ní lọ́wọ́ yìí
bó ń ṣe ń fojú kan wò ọmọ ńlá ni o tó bá dé Villarreal lọ́hùn ó la ṣe dáadáa gẹ́gẹ́ bó ṣe jẹ́ gbàgbàgbà lórí ìtàkùn Twitter lọ́hùn ẹ tún fi ibẹ̀ ìwòye yín lórí géèmù àná àti géèmù alẹ́ òní Man U Chelsea bó ni ó ṣe jẹ́ àtijọ́ passport one lórí Twitter lọ́nlọ́ọ̀ ni o àtijọ́ passport one lórí Twitter ni Babátúndé Kọ́lá ó já mi ò ní wẹ̀dì oníṣègbọ́ géèmù alẹ́ àná yìí sẹ́ ẹ gbàgbé ẹ̀ ní fáínà lọ́wọ́ yìí Liverpool àti Man City gangan náà jọ gbà ó ní àmọ́ lálẹ́ òní Man U Chelsea ó ní ìdàkí Man U win tàbí kan draw ìkan ó sì kàn bẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ọlá tí ń wò fẹ́ràn mi tí ń wo Makanaki lórí Twitter rọrùn oníṣègbọ́ lọ́wọ́ yìí Villarreal dáa àmọ́ kìí ṣe bíi rẹ́ẹ̀dì ò torí pé a bá ń sọ nípa Anfield lọ́hùn ilé ńlá ni àjálẹ̀ ní káfàtà oníṣègbọ́ lálẹ́ òní gbogbo Chelsea tọkàn lálẹ́ òní sẹ́ 3 points olódùó torí pé lọ́wọ́ yìí gbogbo Man U káfàtà Ramadan bonanza wọn ó ní wọ́n sì ń ṣèké tí ìtàn gẹ́gẹ́ bó ṣe kọ́ bẹ̀. ìjọba sport one lórí Twitter lọ́hùn pápápá ọ̀gbẹ́ni ṣèyí Europa League lálẹ́ òní West Ham pẹ̀lú kọ̀tí Frankfurt RB Leipzig àti Rangers. ṣẹ́rí Frankfurt wọ́n gbọ́dọ̀ ṣe gírí lẹ́nu láti wá kojú West Ham because West Ham tẹ̀ ń wúyí báyìí the only hope wọn náà ní Europa League yẹn tó sì jẹ́ pé like play bí eré bí àwàdà àti underrate wọn gan ọ̀sẹ̀ mọ̀ ọ́n dẹ̀ ń wá but this very Frankfurt náà àwọn náà ṣe fojú sí torí pé ìgbà tí wọ́n na Barcelona ní bí àná yìí tó jẹ́ pé bí eré bí àwàdà kò sẹ́ni tó tẹ express ní àkàkùn ṣe ti mẹ́rin now ṣẹ́rí West Ham báyìí iṣẹ́ pọ̀ láàmú láti ṣe fún wọn because the way bí wọ́n ṣe ń ṣe these days ẹ rí i pé ní game tán play ní last weekend against Chelsea wọ́n ní láti rest àwọn player kan tó jẹ́ pé at the end of the day pẹ̀lú bí wọ́n ṣe rest gan àmọ́ bóyá àwọn gangan ni wọ́n play ball ní àbí kíní wọ́n dààmú Chelsea to the level pé Ọlọ́run ló kàn bá Chelsea ṣe Ọlọ́run ló bá ṣe lọ́jọ́ wọ́n dààmú Chelsea wọ́n dààmú wọn gan because torí game yìí náà dẹ̀ ni. níbo lẹ fọ̀rọ̀ yẹn sí tẹ́lẹ̀ ń gbà yẹn lọ. báwo ni màá ṣe máa sọ gbogbo nǹkan. ok ó ti yẹ. sẹ́rí géèmù yìí náà ni ó sì ń ṣe fún pé òun náà sáfẹ́ ní winning at least ó gbọ́dọ̀ wá bó ṣe one goal but one goal yẹn ò lè pè rẹ̀ torí Frankfurt ní ilé ẹ̀ báyìí kò ní rẹ́rìn sẹ́rí tabaníkà wò. Frankfurt sì rèé ọmọ ń gbalé onílé lọ́wọ́ ni ẹ lọ bèèrè lọ Barcelona ó yá. sẹ́rí lẹ́ni náà èmi rí i pé at least bóyá bíi 2-1 tó a máa jáde ńbẹ kó tó di pé àká ẹ̀jẹ̀ tá a bá dé torí pé tí máa ń lọ bìkan mo kàn fẹ́ lọ ta ọjà so tabatẹ ti dé báyìí àwọn nǹkan kan wà tó sọ̀rọ̀ mọ́ géèmù alẹ́ òní tó jẹ́ pé tó rọ̀ mọ́ ó pọ̀ díẹ̀ ó pọ̀ díẹ̀. táwọn àdàfún láì kẹ́ sọ kò dáa. no a gbọ́dọ̀ sọ torí àwọn ará ilé ká lè mọ̀ ẹ ti rí ọ̀pá pọ́npọ́n ní evelyn mú dá. pàápàá gbogbo Man U káfàtà Harry Maguire ti ní injúrì o ó ti ní injúrì ẹ wá fẹ́ gbọ́ lọ́wọ́ yìí injúrì tó ní yìí bí nǹkan ṣe ń lọ ó ṣeéṣe kó mọ̀ láǹfààní àti gbá bọ́ọ̀lù mọ́ fún Man U ní sáà yìí ni o gẹ́gẹ́ bó ṣe jẹ́ lórí ìtàkùn Twitter lọ́hùn lórí WhatsApp lórí Facebook ìgbà tó ń gbọ́ pé ní injúrì wọ́n wá sọ pé ọpẹ́ Ọlọ́run ṣeun kò dáa bẹ́ẹ̀ èèyàn lòun náà yé gbogbo mistake tí ń ṣe kò sẹ́ni tí ò lè ṣe Harry Maguire tí wà ní í ṣe àgbà pẹ̀lú ẹ̀ pàápàá ẹ̀ má yí kó mbẹ́ lórí ọ̀dọ̀ náà sí ní mọ̀nàkà ìkànnì bá bá ìkànnì Brave 91.7 FM lóṣogbo ní àyín ìfúnẹ̀ yóò lè ó yà gbẹ̀mí débẹ̀ tẹ́ play jẹ́ kó dún kárakára. Ilẹ̀ lórí ọ̀dàn ni pẹ̀lú Àdìgún òòṣà bá rí bá má fọ́. orí ẹ ti pé jù ta ló lè sọ ohun tí mo fẹ́ ṣe. ó ń lọ tìrín lẹ́nu. yẹ́sìkẹ́. ṣé mo lè fọwọ́ mi yí dáadáa. yẹ́sìkẹ́. ó ń lọ lẹ́nu dáadáa pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí. ọbẹ̀ yọ̀ ńkọ́. ìyẹn lè kú. ọbẹ̀ ẹ̀fọ́ ńkọ́. orí yìí pé dáadáa ó yá ẹ jẹ́ ká jọ pọ̀ oúnjẹ yìí lórúkọ tó ń jẹ́. Honeywell semolina. Honeywell semolina ń lọ tìrín lẹ́nu kó lé láti rò adùn ẹ̀ sì bù àyà. Honeywell jẹ́ àyò fún gbogbo ọbẹ̀ tó ń ṣara lóore. Honeywell semolina oúnjẹ aládìídùn tó ń lọ tìrín lẹ́nu. Honey, must you go? Babe, you know I must. Besides, you can always video call me. What if your battery runs out? I've got my power bank. Hey,
And when your power bank runs out? Babe, I've got my laptop. Okay, wait. What if your data runs out? Babe, you know we never run out of data. Never run out of data with Airtel Home Broadband Unlimited Ultra plans. Enjoy unlimited data with no speed cap plus extra data daily, so you never have to worry about running out. Visit www.airtel.com.ng/HBB to get started. Babe, but I just left the house. Yes, honey. It's video calling all the way. Airtel, the smartphone network. What a decider. What a goal from the boy wonder. Mavis, this your son will be a football star. When does he train? What time does he even wake up? Breakfast time. No. He wakes up earlier, but when I give him Milo with breakfast, that's when I see that the champion in him is awake. Don't just wake up your child. Wake up the champion in him. Let Milo Active Go and the natural goodness of malts, milk, and cocoa help wake up the champion in your child every day. Milo, energy to go further. A ṣì wà lórí ọ̀dàn pẹ̀lú ìjọba sport má yí kúrò fílẹ̀ síbẹ̀. ẹ káàbọ̀ padà ọ̀gbẹ́ni sábùkùdà ọ̀bẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ lálẹ́ òní West Ham pẹ̀lú kọ̀tí Frankfurt RB Leipzig àti kọ̀tí Rangers ní ìdíje UEFA Europa League tó jẹ́ pé àwọn àgbà ló ń gbà. ẹ rí nǹkan ayọ̀ ló jẹ́ fún England lápapọ̀ pé at least 3 or 4 teams sísìn ló represent England ní Europe àti sani Leicester tó represent ní Conference League ní West Ham ní Europa League ní Liverpool na Manchester City ní Champions League so nísìn West Ham àti Frankfurt ṣe rí èmi ò rí Frankfurt àti team tó máa fún West Ham ní stress jù pẹ̀lú runs of game tán ní ẹgbẹ́ lẹ́nujọ́ mẹ́ta láti bí i last 4-6 games wọ́n play draw náà rí wọ́n fi gbogbo ara ṣe dáadáa then bọ́n ṣe concede ti ń pọ̀ ju ẹ̀mọ̀ Germany náà ti wá ní Germany ti wọn kò sí nǹkan tẹ́kẹ́ pẹ̀lú òun keep clean sheet any team ló lè concede even Bayern Munich tó gba league wọn lẹ́ẹ̀mẹ́wàá lẹ́ra wọn kó tó lè play Bayern ló tí yóò ní concede ó máa pẹ́ so àwọn wọn wà after pé à ń dílé àṣekínní tí oníkan jáde kan wá play West Ham fúnra wọn ló gbọ́dọ̀ wà very careful then West Ham máa mi mọ bí ọ̀dọ̀ coach ní Moyes mi mọ bó ṣe máa ṣe because nǹkan tó ń jà fún sí báyìí ó ń jà ní England ó dẹ̀ ń jà fún Europa League so mi mọ bóyá ìkan tó máa fọ́ ọmú méjèèjì tó bá ní kò fọ́ ọmú Europa League tó bá padà wọ final ó máa padà já sílẹ̀ because ó láwọn runs of game tó máa play ní EPL tó bá dé àti ó máa play against Arsenal tó bá dé then ní against Frankfurt tí mi ìrántí da ọ̀sẹ̀ player tó gba red card against Chelsea ó tún máa jẹ́ positive fún tó bá dé Europa League bí ó tún mọ̀ pé òun ò ní play ní weekend tó ń bá dé England so ohun gbogbo tó bá mọ̀ ló fi máa play against Frankfurt Frankfurt ò gbọdọ̀ jẹ́ team kan tó máa but pé surprise mọ́ wà ní football in fact surprise náà fi na Barcelona kò sẹ́ni tó expect kan lè na Barcelona so that surprise then spirit of pé àwọn na Barcelona ó máa wà nù wọn pé àwọn fẹ́ lọ play West Ham because England náà ń bọ̀ then kó tó wá sí England láti wá dominate West Ham mọ́lé tábà wọ́n runs of it West Ham play ní ẹnujọ́ mẹ́ta even kí Chelsea tó nà pẹ̀lú àwọn line up tó ní gẹ́gẹ́ bí màláyé sọlẹ̀ pẹ̀lú àwọn line-up tó ní iṣẹ́ gidi ló ṣe gbogbo àwọn Antonio gbogbo àwọn Steinberghammer gbogbo àwọn yẹn gbogbo wọn mọ̀ pé this is the only hope táwọn ní láti gba European competition fún tíìmù wọn ni o fún àwọn fúnra wọn because kó tó lè nísìnyí kó tó lè pé àwọn máa padà wọ any final tó máa jẹ́ Europa League Champions League or any Conference League ó máa pẹ́ so opportunity lè fún wọn opportunity lè jẹ́ fún wọn láti make sure pé wọ́n ṣe ń tọ́ bá lè ṣe against Frankfurt láti make sure pé àwọn win. ẹ jẹ́ kí n fi kún ọ̀rọ̀ yẹn. ẹ fi kún Frankfurt ọ̀rọ̀ tí lórí West Ham Frankfurt motivate kò ti dá. ṣẹ́rí ẹlẹ́ẹ̀kejì tán máa pàdé lélẹ̀ alákọ̀ọ́kọ́ tán pàdé ó ti pẹ́ gan Frankfurt náà wọ́n nígbà yẹn ní semi-final náà ní stage cup. Bí how many years ago ni ẹ. ó ti pẹ́ 1975. nǹkan ti yàtọ̀. so ẹ mọ̀ pé yẹn 3-1 náà nígbà yẹn ṣẹ́rí eléyìí tó wá ṣẹlẹ̀ nísìnyí báyìí Frankfurt ló máa jẹ́ ikọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tí ó máa bẹ̀rẹ̀ kíní yẹn láti ìbẹ̀rẹ̀ as in bẹ̀rẹ̀ Europa League láti group stage with unbeaten. so eléyìí tí kíní ọ̀n sọ pé wọ́n nà wọ́n draw wọ́n àti nà wọ́n ní inú ìdíje yìí competition yìí tó sì jẹ́ pé nínú àwọn mẹ́ta tán wà ń bẹ̀ tẹ́lẹ̀ àwọn méjì náà gbà tí wọ́n lọ lift ẹ̀ nínú wọn láti rí Chelsea ní sáà 2018-2019 nínú ẹ̀ láti rí Villarreal ní sáà 2020-2021 the only person tí ó tún ṣe the only team tó ṣe tí àwọn ò rí gbà ní Liverpool no Man U tó jẹ́ pé kìíní ló jàǹgbà yẹn Sunderland
tẹ́ bá rántí so Frankfurt báyìí àwọn náà fẹ́ kọ orúkọ wọn ṣe mọ̀ pé wọ́n ti ń gbé bọ̀ bẹ́ẹ̀ náà láti mọ̀ gbà lọ báyìí but West Ham gẹ́gẹ́ bí Sambuku ṣe sọ wọ́n gbọ́dọ̀ wà very careful lọ́wọ́ ẹ̀yìn wọn yẹn ní situation torí pé àwọn ilé ìfẹ́ já wọn á jáde wá bẹ́ẹ̀ ni. ní gbogbo ọ̀nà. Tẹ́ bá wo àwọn German team the way ìbáṣe máa ń concede kò sí defence tó le gangan bíi tàwọn England níbí England náà ti fẹ́ ń forí èèyàn tó jẹ́ pé mo bọ̀ báyìí ni mo sì máa ń sọ ìgbà míì tẹ́ra striker wá pé striker yín ṣáná tó bá dé England nǹkan tí mo fẹ́ náà sọ ni pé ó ní ní Germany tó ti ń bọ̀ pé tó máa ti ń wo kípa lọ́ọ̀kan bó ti mọ̀ pé goal ni ó ní bọ̀ ní England báyìí ó ní kìkìkì ẹsẹ̀ tó máa ń gbọ́ gan-an ó máa ń dẹ́rù bọ̀n so òde parọ́ àwọn eléyìí àwọn defence wọn so nísìnyí báyìí West Ham lé ní wẹ́ ẹ jẹ́ ká fún ọ ní bóyá bíi 2-1 ṣá bóyá wọn ní torí pé advantage pé wọ́n wà nílé so ó tún máa count on them láti ní winning but kán lọ múra ní second leg ilé gangan kankan wò pé eléyìí àwọn gbọ́dọ̀ win. tó dáa gbàgbàgbà lórí ìtàkùn Twitter lọ́hùn pàápùlọ CFC gbogbo Chelsea ló ń jẹ́ bẹ́ẹ̀ oníṣẹ́ gbọ́ lálẹ́ òní gbogbo Trafford yẹn àjọ dàrú níṣẹ́ torí pé lálẹ́ yìí kan náà ní Thomas Tuchel tó bá ṣe dáadáa ó ní Chelsea ó win ó ní blues the colour gẹ́gẹ́ bó ṣe kọ́ síbẹ̀ bákẹ́ náà Ọ̀túnba Makanaki ní gbogbo Twitter lọ́hùn ó ní lálẹ́ òní gbogbo Chelsea wọ́n nà Man U ó ní ẹ mọ̀ fọ́ up Gunners ni ọmọ Gunners tó ń sọ̀pọ̀tì Chelsea ó ní bó ṣe jẹ́ lágbàpá ọ̀gbẹ́ni Ṣèyí Harry Maguire ti ní injury báyìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ló ṣeé ṣe kó mọ̀ lórí ọ̀fẹ́ àti play mọ̀ ní sàtàwá yìí. ṣẹ́rí Maguire ọ̀nù Maguire nígbà tí ó play ní last game against Arsenal wọ́n jìyà náà ni so thank God pé kò tiẹ̀ play torí tó bá play báyìí àwọn error tí àwọn defence line wọn Farin àti Lindelof ṣe wọ́n á ti rò pé àtúmọ̀dẹ́bi ẹ̀bí ẹ náà ni kò sí dáa. ó gbà lè ṣubú ní midfield wọ́n lè ní Maguire ni pé ó ń wojú ni so sẹ́mọ̀ tí àwọn Yorùbá máa ń sọ pé àwọn kan ní orí kan tí ò dáa bóyá bí olè tẹ́yàn bá ti rólè ní family so tẹ́nìkan bá gbé nǹkan lẹ́ẹ̀gan tí ò rí tí ò tètè rí a ní bóyá lágbóyá ti kọjá so irú nǹkan tó ń ṣẹlẹ̀ sí Maguire nìyẹn so òun náà ní láti step up game ẹ̀ tó bá ti di next season ó kókú lọ sinmi ní sáà yìí so kó jẹ́ kí àwọn ọmọ Man U kan sáré at least yóò lọ bá àwọn family ẹ̀ mọ̀ ṣeré Man U Chelsea. a ti sọ lórí ẹ̀ sá ní tí nìkẹ́ sọ̀rọ̀ kan sá mo kàn ń bí Maguire mu àbí kí ni mo bí léèrè kí ló sun yín débẹ̀. no Maguire náà àlè bóyá Maguire play o bóyá kò play o. Maguire ní injury mo bí àbí bẹ́ẹ̀ kọ́. ó ti ní injury nìyẹn kí ló ṣe ní Man U Chelsea. àdúpẹ́ lọ́wọ́ náà ní ṣe bí Man U náà ni Maguire wà ó dẹ̀ fẹ́ play Chelsea lálẹ́ yìí so Man U Chelsea náà. ó dà wọ́n ti kọ́ ọ̀gbẹ́ni Sambuku lálẹ́ òní ilé lẹ́wà pẹ̀lú ikọ̀ ti Chelsea. bẹ́ẹ̀ bó o lè fẹ́ jẹ́. game number 1 ni pé gbogbo ọ̀rọ̀ yín number 1 ni. èèyàn gbọ́dọ̀ fi as a fan èmi personally pẹ̀lú nǹkan tí coach wa sọ ní àná sídájí àárọ̀ kí ló sọ. a gbọ́dọ̀ fi gbogbo ara fojú sí game yẹn jùjù because nísìn ó ti jẹ́ kí everybody mọ̀ tó ń ṣẹlẹ̀ ní Manchester rí nǹkan tí organization ṣe ń sìn tó dùn èmi personally ni pé ó ti ń cover most àwọn nǹkan tó yẹ kó ti expose ti pẹ́ but torí pé ó jẹ́ legend team kò fẹ́ kí àwọn èèyàn mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní team nísìn ẹ ti mọ̀ pé coach kọ́ ní issue ti Man U ní issue of board Man U ní issue of players ẹ wo àwọn orújú amátáǹtì at least tó ayẹ pé olùgbòǹsẹ̀ lòsì wà ń bẹ̀ ó máa extend the contract jọ amátà ó máa extend the contract Matic eléyìí tán in fact Matic ti announce before kí coach mi tó dé pé àdéhùn tí bá ti parí pò ń lọ jọ amátà máa lọ Pogba máa lọ possibly Lingard máa lọ in fact Matic tó wà ní loan kò tí ṣọ́ọ̀pù ó máa padà wá sí England until tí bóyá ẹ̀ ní ó mọ̀ gbà lọ tí Eric Tan bá dé ó máa dé ní middle of May ní tó wá di middle of May wọn àti Ragnick wọn jọ máa sọ̀rọ̀ because Ragnick sì máa dúró as an advisory role ní Man U ó máa dúró so wọn àti Eric Tan jọ máa ṣiṣẹ́ papọ̀ ni in this last bíi couple of weeks nísìn ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ tí Ragnick ń sọ gbogbo nǹkan tó lè jẹ́ tó máa work fún next season at least almost everybody to take mind out of this season but torí pé ó jẹ́ Man U Chelsea wọ́n ti mọ́kàn kú ọ̀nbẹ́. ẹ ti mọ̀ pé Man U Chelsea either ẹnìkan kú lọ ẹnìkan kú lọ big match ló máa ń jẹ́ all the time kò sí big match so wọ́n máa protect the image of the team àwọn players máa protect image ara wọn number 1 pé ẹ bá wo Ronaldo kò tí score against Chelsea ní EPL rárá àfi Champions League ló ti score so nísìn ó máa gbogbo tó náà bá mọ̀ tó fi máa score against Chelsea ló máa wá because àti àwọn defence máa bẹ́ pé Maguire ò rí sínlé wọ́n máa lo Telex Lindelof Ravi Varane pẹ̀lú Dalot because Wan-Bissaka náà ó sì wà doubtful Cavani ò ní play Sancho ò ní play tani ò tún ní play ní wọn náà
Harry Maguire ò ní play, Pogba ò ní play, at least close to six o máa play ntiẹ̀, close to 6 players ni ò ní play lónìí. So nǹkan tá kà sọ pé ká lọ play ká mọ gbogbo game táwa ti ń play láti season by season máa parí in the next 4 games season máa parí, wọ́n máa wò pé àwọn player ló máa dúró fún next season, àwọn ò ní worth láti dúró. Almost all games ni Eric Ten Hag ń wò, even bó ṣe ń ṣe ní Ajax ó sì ń communicate pẹ̀lú Manchester United láti mọ bí kan ṣe ń lọ season máa fi máa parí tí transfer máa open ó máa mọ what to do. But lálẹ́ òní mi máa ṣe team tó máa win ó worst bóyá best result tán lè rí nìkan rí draw against Chelsea. inú ẹnìkejì yìí ti dùn. bó inú mi ò ṣe ní dùn nígbà tí ẹ bá ti lo ogun tó ti gbá níbi tí. that's just ṣẹ́rí apart from being a Manchester United fan. mo ń bọ̀ ọgbẹ́ni ṣe ṣẹ́rí time tí àwọn Man U wà ẹja support wọn. à ń support wọn tí ìbá tẹ̀ fẹ́ support gbogbo èèyàn máa support ọ̀rẹ́ mi. tọ́fọ̀ nǹkan kù sí ọ̀mù báyìí. no tọ́fọ̀ ti já láti against Arsenal mo sọ pé tó bá yẹ pé tá bá lè na Arsenal a sì lè ní hope àti wọ top 4 but tí moment tí Arsenal bá ṣe nà wá out of top 4 nìyẹn nǹkan tó lè jà fún sí ni pé Europa League or Conference because tábà wọ Man U ní 54 points. Conference yẹn dá ẹ lè mọ̀ sí pàápàá. Man U ní 54 points. I think Tottenham ní bíi 58 points the Arsenal ní 60 points so adẹ̀sí ní close to 4 or 5 games láti máa play Tottenham sì máa play against Liverpool ó máa dè fún láti na Liverpool so Man U máa wá àwọn tó bá lè mọ̀ tó bá fi lè máa na next 3 bíi àti máa play I think Crystal Palace Chelsea Brentford. I'm a play Chelsea lálẹ́ I'm a play Chelsea Crystal Palace I think Brentford àti team kan nínú mẹ́rin yẹn tábà lè rí nínú méjì àbí mẹ́ta nínú ẹ̀ àbá wọ Conference or Europa League because nǹkan tó máa help Eric Ten Hag ni pé kàn wọ European competition next season without any European competition because kò ní attract àwọn players tán fẹ́ rà gbogbo àwọn players tán ti list sí table sí tábà play Conference Europa League or Champions League ó máa dì fún any player láti kúrò ní team tó ń play Champions League láti wá padà láti máa lọ Champions League ẹ rí pé nǹkan tásínà ṣe ẹ pé last 3 or 4 5 seasons for Arsenal to attract big players ó wà dì fún wọn because pé Champions League almost every player fẹ́ máa play pé at least but bá every league kò sí player tó lè play league every player ló ń play league but àti play Champions League gangan ní issue so tí máa yọ̀ bá ti lọ Conference Europa or Champions League ó máa dì fún wọn láti convince any player láti wá join wọn. ẹ sì lè convince ṣe bẹ́ẹ̀ lówó ẹ máa ń sọ pé ó wà at least. ìgbà tá a sign Ibrahimovic ó sáàmù pé ò ní gbá kíní kó tó di kó wá jẹ́ Aubameyang wá òun náà kúkú fẹsẹ̀ kan ìró Champions League tó fi lọ so ẹ ní òpù. nígbà tí Aubameyang wá Arsenal ìgbà yẹn lápẹ́ Arsenal play last Champions League appearance wọn ìgbà tó dé ní òun padà lọ mọ́ ẹnìkan tá a sign at the sign player without Champions League ayeba Stenga are Ibrahimovic assign a player nǹkan tí mo sọ ni pé àwọn akọ́pẹ̀tọ̀ yẹ pé top player ni wọ́n for you to convince them láti wá play team tó play Europa Commission gangan ó máa hard. ó dà mú bọ̀ gbàgbàgbà nǹkan ti ṣe Man U gbàgbàgbà lórí ìtàkùn Twitter lọ ẹni sì ń pa mí Adérẹ̀mí Remco ó ní lálẹ́ òní yóò Trafford lọ́hùn ó ní wọn adákẹ́ torí pé lọ́gbọ́ yìí Man U bonanza yín kì í tí ì tán o ó ní ọdún tí ń bọ̀ lọ́hùn ó lọ́dún yín náà lọ tò bẹ́ẹ̀ bákẹ́nẹ́wẹ̀ Mayo fashion lórí ìtàkùn Twitter lọ́hùn gbàgbàgbà ó ní Man U Chelsea lálẹ́ òní sẹ́ tútù ni wọ́n gbà gẹ́gẹ́ bó ṣe kọ́ bẹ́ẹ̀ owó jọrí Abíọ́dún wọ́n ní ìjọba kóòtù yẹsà wọ́n ní Chelsea àti Man U lálẹ́ òní wọ́n ní dùn nítorí pé Man U wọn ò ní fẹ́ lùsì géèmù mẹ́ta léraléra back to back ẹgbọ́n Sambuku ẹ ti lùsì at least 2 games Liverpool and Arsenal. léraléra àbí. Liverpool and ok ìgbàlẹ̀ play Liverpool Tuesday àbí. I think last Tuesday. ó bọ́ sí jọ Wednesday. weekend àbí kíní kan. during the week yeah. weekend ẹ wá ní. Arsenal. ìṣẹ̀dá ọ̀gbẹ́ni Ṣèyí ẹ wo. ẹ já bẹ̀rẹ̀ láti bí ṣe rí following last home game tí Man U ń play tó jẹ́ pé wọ́n ti ní 4 defeat ní ilé so yàtọ̀ sí ẹ̀ sẹ́yìn pé nínú last 8 tí mò ń sọ yìí wọ́n ní wọ́n win mẹ́ta wọ́n draw kan wọ́n lose mẹ́rin so Manchester United are unbeaten ní àwọn ìdíje bíi méje mi sẹ́yìn báyìí ní Old Trafford wọn báyìí ṣe rí then Man U unbeaten ni wọ́n wà nínú ìdíje mẹ́jọ tó jẹ́ ti league against Chelsea wọ́n win 5 wọ́n draw 3 Chelsea náà wọ́n ti rí win kankan ní 8 Premier League game against Man U wọ́n draw 5 wọ́n lose 3 ṣé o Man U báyìí wọ́n ní clean sheet nínú 4 of their last 5 Premier League game ní against Chelsea so ẹ rí i pé rẹ́kọ̀dù yẹn wà ṣe rí Man U kan Sambuku for the first time tó gba defeat ó kàn ń fi ojú underrate àwọn Man U ni the fact wà ń bẹ̀ pé kí Man U máa kú lọ kí Arsenal máa kú lọ tó máa ti rí Chelsea wọ́n máa ń pick up ni ṣe understand bẹ́ẹ̀ so tí
Chelsea bá tún wá tí Thomas Tuchel bá lè fojú underrate Man U lé ní báyìí let me tell you the fact ó máa jẹ̀yà o. n tí mò ń sọ ni kẹ́ ẹ gbọ́ báyìí. Thomas Tuchel tó bá fojú kéré Man U lálẹ́ òní pẹ̀lú bó ṣe fojú kéré Arsenal tó lọ ń to ìtòkùtò sẹ́yìn tó bá tún lọ ṣe the same mistake lé ní báyìí ó máa jẹ̀yà flat ni bí màá ṣe sọ fún yín lọ́la ni pé mo sọ lánàá ṣe rí lọ́wọ́ yìí báyìí Man U àmọ́ pé ní nǹkan ò ṣe dáadáa fún wọn but kì í ṣe pé ẹ lè fojú kéré wọn gẹ́gẹ́ bó ti sọ Ronaldo go EPL go against Chelsea one goal tó ní against Chelsea ní Champions League 2007 ní final yẹn tó fi orí kàn now ẹ jẹ́ ká máa wò bọ̀ báyìí wọ́n tún fún penalty ó sọnù but ẹ jẹ́ ká máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ lálẹ́ yìí the fear of Ronaldo is the beginning of wisdom fún àwọn defence line Chelsea láti jẹ́ kí wọ́n attack ẹ̀ síta wọ́n ṣe máa ń ṣe because tó bá lè ráàyè operate níbẹ̀ round bẹ́ẹ̀ tí Man U bá lè rí goal kan gbàgbé tó bá dẹ̀ lè ṣáájú Chelsea goal wọ́n á lọ defend ẹ̀ ni ẹ wo eléyìí tí wọ́n ṣe ní first leg nígbà tí Jorginho tó jábọ́ tí Sancho tó gbà thank God pé kò ní sí Sancho ń bẹ̀ lé ní according to Sambook mi ti confam news ẹ̀ dáadáa bọ̀ ó dá ipò ó ti confam ẹ̀ so thank God pé kò ní síbẹ̀ because àwọn tó sì tún lè play game yẹn nìyẹn big game ni right but kàn sì mọ wọn darí ti Man U níbi tí mo ti bẹ̀rẹ̀ lọ kàn mọ́ fojú kéré wọn. gbàgbàgbà ìdíje líìgì àwọn obìnrin ilẹ̀ Gẹ̀ẹ́sì lálẹ́ òní gbogbo Chelsea káfàtà lálẹ́ òní bákan náà wọ́n mọ̀ gbàlejò Tottenham obìnrin gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápá bẹ̀. ó ń já lọ́wọ́ Mikel Arteta ó ní tá a bá ń sọ nípa ìpele káràkátà mídòmídò sẹ́ ìrísí ojú ọjà tó bá tà kò àárà gbá bọ́ọ̀lù àmọ́ lọ́wọ́ yìí àwọn tí ń bẹ́ ńlẹ̀ àfẹ́mọ̀ ni àfẹ́mọ̀ gangan ibi tá a ti ní ìdí pléyà gan gẹ́gẹ́ bó ṣe sọ ní gbòòrò ayé bẹ́ẹ̀ Thomas Tuchel ó ní géèmù alẹ́ òní àti ṣetán ní mọ̀nà káyì torí nọ́mbà 3 tá a wà yẹn tá a bá ṣọ́ra tá a bá lùsì géèmù mélòó kan ṣiṣẹ́ ilẹ̀ là ń bọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ọ̀gbẹ́ni Sambuku ẹ̀ gbọ́ná ẹ gbà bẹ́ẹ̀ Thomas Tuchel ní pé nọ́mbà 3 táwọn wà ẹsẹ̀ àwọn sì ń mì lògbòlògbò ńbẹ̀. pé mo ti sọ ní yàbí last month tí Malaya sọ pé àwọn tó wà ní 3 àwọn tó ṣe rí tẹ́bá wo point of game tí every team ní at least bí Chelsea ní 65 points ẹni tó tẹ̀lé ní 60 points àti ní close to 4 I think Chelsea ní bí close to 6 games tó ṣe máa play wọ́n ti play 32 games àwọn tó wà lẹ́yìn wọn Arsenal ní 33 games Tottenham ní tiẹ̀ Man U ní tiẹ̀ West Ham náà ní tiẹ̀ ṣe rí rotation of game tó wà láàrin gbogbo wọn ó ní pé wọ́n bára wọn play ni kì í ṣe pé gbogbo wọn máa play small team Tottenham máa play Liverpool Man U ti play Chelsea Man U máa play Chelsea lónìí Chelsea ti play Arsenal Chelsea ti play Man U in fact kó ó defending board láti sọ pé Chelsea máa na Arsenal máa na Chelsea and Man U papọ̀ in that same week pé wọ́n á tó fi gbé wọn lọ sókè díẹ̀ mo tún mọ̀ pé géèmù yìí ó tọ́ yẹ pé tí everybody wá sọ pé àwọn kan ti balẹ̀ á jẹ́ pé àwọn géèmù tó ní á jẹ́ àwọn small teams ló fẹ́ bá play tọ́kẹ́ ṣì máa balẹ̀ díẹ̀ pé at least o ṣì máa rọ́ lọ́rùn àtọ́ small team bọ̀ tó bá ń play against ara yín ẹ̀ńtẹ́ ẹjọ́ ń lé that same spot ẹjọ́ lé one number 1 to 6 ẹjọ́ máa play West Ham ṣì máa play Arsenal bí West Ham ṣì máa play Arsenal bí Tottenham ṣì máa play kan náà big team yẹn tó ṣì máa hard so kò nísìnyí coach mọ̀ fúnra ẹ̀ pé àwọn gbọ́dọ̀ step up game wọn àwọn gbọ́dọ̀ lose game kankan even Ragnick sọ ní ìjẹta pé gbogbo game mẹ́rin wọn tó kù at least márùn tó kù wọ́n ti play 33 game wọn márùn tó kù àwọn gbọ́dọ̀ make sure pé àwọn òfìdí rẹmi náà márùn táwọn bá fẹ́ play any conference league but wọn as a person wọn ti gbọ́kàn kó ní Champions League láti gbà táwọn ti lose sí against Arsenal. ó ti mọ́kàn kó mbẹ́. Ragnick is a man of pé ó máa sọ bó ṣe rí ló ṣe máa sọ kì í ṣe pé wọ́n máa cover nǹkan díẹ̀ tó wáyé pé tẹ́bà ti win game yìí ó sọ pé look at the set of players tó ní pé most of those players they don't listen to instruction. ìgbà kan wọ́n sọ pé olùkọ́ni ìjẹ́dẹ́ pé training hard díẹ̀ pé ó lọ pé Remu Lesting gbà yẹn tó bá Alex Ferguson ṣiṣẹ́ kó lọ pọ̀ wá padà sí training ìgbà tán dé training pé training hard fáwọn díẹ̀ àwọn ò lè ṣe wọ́n láti sákẹ̀ wọ́n tún gba another person. That was a player that was a scouting that was a manager tá a gbà ní Chelsea gbà yẹn tó jẹ́ corner manager tó mọ kọ́ player bọ́sẹ̀ ń gbà corner tẹ́bárí ìgbà tá a gbà I think 2 weeks after I score àti play at least close bí i 50 corners tá a score kankan ìgbà tá a gbà la score gbà yẹn sọ pé manager yẹn ṣiṣẹ́ dáadáa nígbà tó tún máa dé the prayer is too much wọ́n tún láti release ẹ̀ díẹ̀ nísìnyí nígbà tí their last 2 or 3 weeks another two scouting managers àwọn náà tó ti resign pé àwọn player tán scout fáwọn orúkọ lásán náà scout quality tó wà nù wọn so tíìmù Man U fúnra wọn out of this season is out of it gbogbo ẹ̀ ti tán ó di next season but
mo rò pé bẹ́ẹ̀ sọ. Then this very Arsenal as a team ó máa play Man U ní West Ham ní weekend yìí lẹ́yìn West Ham ó máa play Tottenham. weekend ní Arsenal West Ham. Arsenal So ó máa play Tottenham kó tó wá lọ play Newcastle. So Arsenal ní Newcastle dẹ̀ ní ilé ló tún wà ó ní Newcastle dẹ̀ ní ìdíwẹ̀ bó ṣe ń play nísìnyí. Tẹ́ bá wo Newcastle ní last 5 game wẹ̀ ohun ìmẹ́rin ní léraléra back to back ó ń ná everybody ó máa ní. kò náà yẹn ń sẹ́ńtẹ̀. kò náà yẹn ń sẹ́ sẹ́rí nǹkan tí mo kàn ń wò ni pé sẹ́rí thank God fún Arsenal tó ti sáré ní 6 points yẹn láàrin ọ̀sẹ̀ tó fi go gòkè. Sẹ́rí another ti tún wà ń bẹ̀ tó jẹ́ pé even tí Arsenal bá wọ top 4 tí ó bá very careful ó lè má lọ ó lè má play UEFA Champions League ẹ̀sọ́ kí n sáwò ẹ wo Tottenham báyìí Tottenham ń tẹ̀lé ó máa play ó máa bá play after West Ham tó bá jọ ní the same game tọ́jọ́ ṣe ẹ rí i pé Arsenal ti win Tottenham ní 3-1 tí Tottenham náà bá lọ win ẹ̀ ní 3-1 ní ilé ẹ̀ máa wo tọ́jọ́ ní the same goal tó jẹ́ pé goal tán goal ó jẹ́ the same thing tó jẹ́ go favour go against náà tó jẹ́ the same thing tọ́jọ́ ní the same wọ́n wá lọ play EPA wà máa organize playoff fún wọn wọ́n lè choose any venue. wọ́n lè gbé aṣọ sùn bí. tó bá ti wá lọ win definitely even 4 rẹ̀ number 4 ẹ̀ kò ní lọ nìyẹn. a kàn jẹ́ ordinary jersey number lásán ló máa jẹ́. bíi ti Christensen but nísìnyí báyìí ṣé rí a gbọ́dọ̀ wà very careful Chelsea náà Thomas Tuchel tó sọ̀rọ̀ pé táwọn bá wà very careful 3 táwọn wà ó mọ nǹkan tó ń sọ nísìnyí ni pé ó máa ń òun gangan ló yẹ kí ó kó pe àárọ̀ àtọ̀dọ̀ fínú rẹ̀ because the way bó ṣe máa ń ṣe láti wo game pé àwọn ilé ò sí ń fọ́ọ̀mù let me just play kí nǹkan tó kí n sáré lọ win EPA ò rí bẹ́ẹ̀ mọ́ mo ń correct sambook lẹ́ẹ̀kan kò sí small níbi tí ó dé nsìn tó ti ń tán lọ yìí kò sí small team ní EPA mọ́. ẹ ní dààmú West Ham náà big team ni. a ní lọ́wọ́lọ́wọ́ báyìí bí ó ṣe lọ gbọ́n ẹwọ́ Everton tó wà relegation báyìí iná ló ná àwọn kan mọ́lé ló ná àwọn kan jóni tó lọ bá ń lé àwọn Man U ẹ̀ǹpọ̀ náà ẹni tó ń jà láti mọ́ relegate so àwọn tó wà Norwich City báyìí tẹ́ bá fẹ́ play rẹ̀ tètè mọ̀ pé big team rẹ̀ fẹ́ play. Chelsea àti Arsenal sì kan múra ni ò dájọ́ kan múra tán bá múra ẹ kàn rí i pé omi lè tàn bọ̀ Chelsea ti gbẹ́rù ẹ̀mí tó wúwo Arsenal rẹ̀ gan ni mo ṣe ń wò pé ó ní issue because àwọn tó ń tẹ̀lé Tottenham West Ham Man U wọn dúró but Man U ló ti gbà pé òun lọ mọ́tò bọ̀ Tottenham àti West Ham wọ́n ṣe ń le láti fẹ́ pé àwọn fẹ́ gòkè. ó dà àgbààgbà ilẹ̀ wíṣà. nǹkan ẹ̀kọ́ ló lè gbé West Ham lọ Champions League kò ju tó bá gba Europa lọ tí ó bá ti gba Europa ẹ gbàgbé even Europa League ẹ gbàgbé ẹ. lẹ́yìn géèmù ènìyàn tó máa kojú Frankfurt lónìí tí West Ham bá jàjà win lónìí táwọn ọlọ́pàá win lẹ́nìí wọn ò lè win against Arsenal. ẹ̀yin lẹ ń sọ the worst tó lè rí against Arsenal ní kò rí draw. ẹ mọ̀ gbọ́ sẹ́rí àwọn aráalé gan ti mọ̀ pé ẹ̀yin máa ń fẹnu ẹ rídíkù ara yín ẹ ti gba dìfìtì. bíbélì kan tó pé ẹni tó bá gbé tó bá rẹ̀ sí ẹ̀rọ náà gbé ga. bíbélì ò ra ní bọ́ọ̀lù bí ṣe tẹ́lẹ̀ ló ní ká mọ̀ gbá bọ́ọ̀lù. gbogbo Man U ká bàtà ó jẹ́ mi ò ní pẹ́ sí i ààrẹ mọ́ bàrà ọ̀ní ń jẹ́ mi ń jẹun. èèjà lásùbíàró ọ̀gbẹ́ni Fádímọ̀ Olúwaṣeyì Emmanuel ó lálẹ́ òní ó ṣe rí wọ́n lálẹ́ òní àwọn òwìn ọmọọba níyànà fàlọ́hùn olúayé captain vendor gbogbo jásì náà tún kọ́ yìí ń kọ́ mi aláàjì akínládé kazeem kọ̀ǹsọ́ magic motors bàákàrẹ̀ jamiu jamo fashion gbogbo cameroon lọ́nù kọ́ńtẹ́nà àjàgbé ridwan gbogbo chelsea ní UK abdulwasiu adémọ́lá dj west káàbàtà ìjẹ́ síìmù ayé ẹgbọ́nọ́sẹ̀ tó wá kéré inú ayé ni. ó jẹ́ mi oníwẹ̀tì ọ̀gbẹ́ni adéyínká michael adéfẹ́lá díje wáìkì múlẹ̀ daddy bright your future is bright ní í ṣe dáadáa ní ká dáa tán ọmọ ńlá ni o gbogbo chelsea bàǹbà lálẹ́ òní ibi tí ó bá wó sí àmọ́ ẹja àgbàkọ́ 08068676165 tàbí 09056487177 lójú òpó àpàpà ní ìṣí time ẹ̀lú akínyẹ́ kó ojúmọ̀ káàárọ̀ ẹ̀lú ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ pàápàá. ẹ kú ojúmọ́ pàápàá sà. àbùsí náírà ni láti ìlú Ìbà. ó yẹ gbéra. up dollars. for life. ṣe rí ọ̀rọ̀ bọ́ Chelsea pẹ̀lú Man U lónìí yẹn egun máa kegun ni. àmọ́ èmi mọ̀ pé Chelsea àwọn náà ò ní fẹ́ gbà. bẹ́ẹ̀ mo mú 2-1 mo fún Chelsea ní 2. mo fún Man U ní 1 kan fara mọ́. ó dà mo ti gbọ́. pàápàá ẹ̀lú akínyẹ́ kú ojúmọ́ ẹ káàárọ̀ hello. ẹ kú ojúmọ́. ìyàsọ́ adémọ́lá adéwálé ní látọ̀fà tẹ̀lé. ó yá gbogbo Chelsea. ṣe rí West Ham pẹ̀lú Frankfurt alẹ́ yìí ẹ má jẹ́ wọn ó tàn Frankfurt ó náà yìí. mo ti sọ náà sẹ́lẹ̀ sá. kẹgbà kàmúfẹ́ àwọn sábùkù àti bíta ṣèyí bẹ̀ yẹn wọ́n kàn ń ṣẹ́kì yín wò wẹ́rẹ́wẹ́rẹ́ ni. nípa Man U Chelsea
tẹ́lẹ̀ bí tá a bá ti expect bí Chelsea tó yà ẹ̀ka ẹ̀ka fún wa bí gẹ́gẹ́ bí tí Mali Ayọ̀ sọ́nsìn bí tẹ́ bá ti expect bí Chelsea fà fún wọn fọjú ọ̀dà rẹ̀ ti kìnnì ó lọ mọ̀ tàwọn SARS yẹ̀yìn. bọ̀ mí kàn fún wọn 60-40 ṣá 60 Man U 40. wọ́n na West Ham àbí torí West Ham ganan ṣe fún. owó tó 6-8-6-7-6-1-6-5 hello akínyẹ kú ojúmọ́ káàárọ̀ hello ẹ kú ojúmọ́ sà èkó fọ̀ṣọ́. èkó bọ̀ sí láti ẹ̀rẹ́ ó pọ̀ ó yá àgbà. òní dọ́ọ̀tì òní bàjẹ́. àṣẹ bàbá ó yá ní bàjẹ́. àwọn ìta gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bá kí ọ rárá. mo ń gbọ́ yín sà. Chelsea Manchester United Chelsea 2 Man U 0. Chelsea 2 Man U 0. ìgbẹ́ kan sí àní táìmù gan hello akínyẹ kú ojúmọ́ káàárọ̀ hello. hello ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́. Táíwò àká ìlẹ́jì rẹ̀ láti bẹ̀rẹ̀. kò ní bàjẹ́ ọmọ West Ham àbí. all blue ni blue for life. ó yẹ gbéra ńlẹ̀. Chelsea 4 Man U 1 ni. ó ti pọ̀ ju. Chelsea 4 ẹ lọ kọ́lẹ̀ Man U 1. ó dà kọ́lọ̀ ń yarí bẹ́ẹ̀ ló fi kọ́. hello akínyẹ kú ojúmọ́ káàárọ̀ hello. 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 wọ́n bẹ̀rù ọjà wọ́n ń jà lọ́wọ́. owó ètò 6-8-6-7-6-1-6-5. ìpè kan sí hello akínyẹ kú ojúmọ́ káàárọ̀. hello ẹ kú ojúmọ́ káàárọ̀. hello orúkọ mi ní Adébídé láti ìpèsè. ó yá pápá àbúrò nílẹ̀ yìí o. ọjọ́ sọ̀tì ní pé Chelsea máa na Manchester United by 3-1. ó dà ẹ ṣé bàbá ẹ ṣeun gan. ẹ já máa lọ fún tòní wọn ní Sambuku àtìmọ́lẹ̀ spọ́ọ̀tù àwọn náà méjèèjì wọn náà ń chẹ́ẹ̀kì mi wò ní. wọn náà ń chẹ́ẹ̀kì yẹn wò yẹn ni wọ́n ń tẹ náà èèyàn ó kù yóò kọ lọ́hùn. ó gbólé ẹ já máa lọ fún tòní. à ń yó pẹ̀lú kan ti Chelsea ibi ó bá já sí ẹgbàá bẹ́ẹ̀ o ó dàbọ̀ ó dàbọ̀. ṣe rí i pé góòlù ṣe fi wé pàǹdà ṣákì ó yàtọ̀ gan-an bẹ́ẹ̀ ṣe gbọ́ gbádùn ẹ̀ lónìí ẹ̀ tún gbọ́ bẹ́ẹ̀ lọ́la lọ́tún àrà ní ìjọba sports là ń bà pọ̀ ó ṣòk. erin tóbi nígbó ẹfọ̀n gbọ̀rẹ̀gẹ̀jigẹ̀ lọ́dàn ṣùgbọ́n bó ṣe tóbi tó kìnìún olólà jùlọ bá gbogbo wọn. Rave 91